Hello, hello, hello. Hey, hey. Ẹ̀yin èèyàn mi, ó ga ọ. Wọ́n ní tá bá ń yọ ẹ̀ṣẹ̀ dá. Nǹkan tí ò da, Ọlọ́run máa kó. Ẹni bá ń, bàbá àná ṣe ń sọ, ẹni bá ń yọ ẹ̀ṣẹ̀ tó ń dẹ́ṣẹ̀ àbí bàbá àná ṣe ń sọ, ohun burúkú mo máa yọ ṣe, tó ń yọ ẹ̀ṣẹ̀ dá, ohun burúkú a máa yọ ṣe. Bẹ́ẹ̀ ni, àwọn ọ̀dàlẹ̀, a ṣe ní ṣe rẹ̀, Ọlọ́run ìṣẹ̀lẹ̀ mi. Ṣé wọ́n fi ìpè bóyá kábíyèsí náà ń ṣe? Ṣé rí Ọlọ́run yìí? A ní kéèyàn máa ṣe dáadáa ká má ṣe búburú. Tẹ́ bá ṣe búburú, wọ́n kàn ń ṣàgídí ni, bó pẹ́ bó yá, wọ́n á jẹ èrè ẹ̀. Èrè iṣẹ́ búburú tó ń ṣe. Wọ́n ní nǹkan tá a gbọ́ o, allegedly o. Wọ́n ní Mariam, olórí Mariam. Ìyá àbèjì, latest ìyá àbèjì àtọwọ́dá. Nọ́ba ni torí kò sí nǹkan tí ó bò láyé yìí. Bẹ́ẹ̀ ni, tó bá yá. Wọ́n ní nǹkan tá a bá ṣe ní kọ̀kọ̀, orí òrùlé la máa fi kéde ẹ̀ wò bá yá. Àṣírí àwátù yẹn ló wá wọ̀ sí. Bẹ́ẹ̀ àwọn kan, wọ́n mọ̀ sáìdá tí wọ́n ní pé káwọn ti ṣe. Kò sí nǹkan tó máa tẹ̀yìn èyọ. Wọ́n ní àwọn Canadian pé wọ́n ti bá ẹ̀. Tó bá ní kán bá èèyàn, wọ́n ní kò gbọdọ̀ wọ Canada mọ́. Ìgbà tó dẹ̀ ti bá ẹ̀ sí, tó ń prepare pé wọ́n fẹ́ ṣayẹyẹ pé òun padà bọ̀ ní ààfin. Wọ́n wá bá ẹ̀. Bí ó wà l'Abuja níbi ilé ẹ̀, bóyá ó dẹ̀ ti dé sáàfin. Àwa gbọ́ torí àrí ayẹyẹ kankan tán ṣe pé ó ti dé sí ààfin. Nọ́ba ni wọ́n bá olórí Mariam pé kò gbọdọ̀ wọ Canada àwọn àtọmọ ẹ̀. Wọ́n ní ṣùgbọ́n o, bẹ̀tì nǹkan tó wá sọ ní reason tó fi bá ẹ̀ ní pé wọ́n ní kábíyèsí ní kán bá wọn ṣe authentic verification DNA ní hospital wọn. Wọ́n láwọn doctor wọ́n dẹ̀ ṣe. Mi ò mọ̀ bó ṣe sọ, according to wọ́n ní wọ́n gba blood kábíyèsí travel. Wọ́n dẹ̀ débẹ̀, wọ́n dẹ̀ send ẹ̀ sínú email bá kábíyèsí pé àwọn ti ṣe o. Báyìí ni pé kò sí traces pé ẹ̀jẹ̀ kábíyèsí wà nínú nǹkan tó ń ṣe. Wọ́n send ẹ̀ gẹ́gẹ́ bí secret fún kábíyèsí. Meanwhile, Mariam, òun náà wá tún ṣe tiẹ̀. Ó send tiẹ̀ pé 100% kábíyèsí, ọmọ kábíyèsí ni àwọn ìbejì yẹn. Ṣé rí bọ́n ṣe antagonize ara o? Complication ti wà nínú ẹ̀ nìyẹn. Bí wọ́n ṣe kábíyèsí wá send message padà. Èwo ni result lè? 100%. Báwo lẹ ṣe ṣe tí tọ̀hún yẹn ò ṣe tálì tí second one yẹn tó correct? Wọ́n tálì mọ́ra wọn. Wọ́n ní bí wọ́n ṣe kọ lẹ́tà pé níbo ni kábíyèsí ti rí result tí wọ́n mú wá, níbo náà ti rí kábíyèsí kọ pé níbo náà ti rí result ìkan correct ìkan correct, àwọn méjèèjì ò tálì. Pé báwo ló ṣe jẹ́? Nọ́ba ní ìtàwọn ṣe òun náà send sí kábíyèsí sínú email kábíyèsí. Eléyìí tí o sọ pé o ṣe, pé tó sọ pé o rí, wọ́n ní kábíyèsí wá send ẹ̀ padà fún wọn. Níbo ló ti rí? Wọ́n ní Igbe ló send ẹ̀ sí òun. Fine. Ìyàwó ẹ̀ ló send ẹ̀ bó ṣe wá pé Naomi, wọ́n wá send Mariam. Ṣé Naomi ni mo sọ? No, kò yẹ kó jẹ́ mi. Wọ́n ní Mariam pé wọ́n á pè lẹ́jọ́ pé wọ́n á pè sí court. Níbo ló ti rí result tó send sí kábíyèsí Nàìjíríà? Wọ́n ní orí ìwò mi wò. Ẹ̀wò ìta ti send. Kò wá mọ̀ pé kábíyèsí wọ́n ti send kan fún ti kábíyèsí. Wọ́n á contradict ara wọn. Bí wọ́n ṣe pè lẹ́jọ́ nìyẹn. Meanwhile, problem ti wà fún tẹ́lẹ̀. Wọ́n ní ibi tó ti bímọ pé wọ́n rí
wọn ò rí fáìlì ẹ̀. Nurse midwife tó deliver ẹ̀ níbo ló wà? Midwife a gbọ́ pé midwife yẹn sá lọ. Wọn ò dẹ̀ rí fáìlì ẹ̀ nínú hospital pé time tó bímọ lélẹ̀. A tún gbọ́ pé CCTV camera nígbà tó fẹ́ bímọ wọn ò show ẹ̀, wọ́n ní wọ́n kà á kúrò. Ṣé ẹ mọ̀ gbogbo allegation ẹ wo different allegation tí òun nìkan tó jẹ́ ẹjọ́ ẹ̀. Meanwhile, woman tí ó tún lọ ọmọ wọn tún sọ wípé ó tún ti sue ẹ̀ sí kóòtù ní ọ̀hún yẹn. Ṣé rí pé ọ̀rọ̀ lágbára? Wọ́n ti sue ẹ̀ sí kóòtù ní Canada. Wọ́n ní ewu allegation lọ́nà 4 tóun nìkan jẹ́. Wọ́n bá ní kán tún lọ ṣe investigation. Gbogbo investigation tó ṣà ń ṣe láti ìgbà yẹn ó ti ń lọ bí 2 weeks àbí 3 weeks. Torí àti ṣiṣẹ́ yẹn darí. Wọ́n ní investigation tó ń ṣe. Wọ́n rí pé Mariam ó wà guilty. Wọ́n rí pé ọmọ tó sọ pé òun bí pé ó fi wá ń disturb àwọn bí. Mariam bó ló ti rọ́mọ? Níbo ni Mariam sá ní ẹni tí ó lọ ọmọ? Níbo ló ti ṣe? Wọ́n wá ní therefore nǹkan tí a wá gbọ́. Wọ́n ní therefore bó ṣe wà yẹn sìn pé irú àwọn oníjìbìtì bẹ́ẹ̀ yẹn onírọ́ tí ó wà trustworthy. Àwọn ń gbarú ẹ̀ láàyè ní ìlú tiwọn. Gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ bá wọn ṣe ó máa wà authentic. Kì í ṣe báyìí. Nọ́ọ̀sì yẹn àmọ́ bóyá ó ti padà bí nọ́ọ̀sì bí midwife àmọ́ bóyá ó ti padà sí ibi iṣẹ́. Ṣé mọ̀ pé wọ́n kó bára wọn ní rẹpẹtẹ? Therefore nǹkan tá a wá gbọ́ lénìí ni pé wọ́n ti bá Mariam àti àwọn ìbejì ẹ̀ láti wá sí títí láì pé wọ́n gbọ́dọ̀ rí ẹsẹ̀ wọn ní Canada. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly o, torí àwọn ò bá wọn gbé o. Àdẹ̀mọ̀ àwọn ń pa ẹ̀ níbi tí wọ́n ti ń ṣe nǹkan tá a gbọ́. Àwa ní ká gbé sí àwọn ọ̀rẹ́ wa létí. Ẹ̀yin náà lè ṣe investigation o. Kẹ́ ẹ lè mọ̀ bóyá lóòótọ́ bóyá irọ́ ni o. Because mo mọ̀ pé iṣẹ́ òun dédé iṣẹ́. Èéfín ò kàn lè máa ru lásán tí ò bá jẹ́ pé wọ́n dáná sí abẹ́ ẹ̀. Ẹ̀yin èèyàn mi, wọ́n ló jọ gàtẹ́ kò jọ gàtẹ́. Ǹjẹ́ kò fẹsẹ̀ méjèèjì ti rọbí? Nǹkan bẹ́ẹ̀ o. Nǹkan bẹ́ẹ̀. Ṣé ló yà wá lẹ́nu pé báwo ló ṣe jẹ́? Báwo ló ṣe rí? Ṣé pé ọ̀rọ̀ yẹn wà àtijọ́ tí ìgbì ti bí àwọn tó ń ti sọ pé àwọn òun bí ìbejì tí gbogbo ayé bá wọn celebrate ẹ̀? Kò yẹ ká tún gbọ́ mi sí omi ò tó. Wọ́n lọ ṣe paternity, ó ṣe paternity. Ó dá lọ ṣe ti ìbílẹ̀, ó lóò ṣe. Ṣé mọ̀ pé òun ló kó rẹ̀ jáde sí ibi ọ̀tọ̀ ọmọ ọjọ́ mẹ́jọ? Àwọn èèyàn wá ní àbí òótọ́ ni àbí irọ́ ni? Àbí òótọ́ ni àbí irọ́ ni? Ṣé tó bá yẹ pé Mariam ó ti ṣe needful tó ti ṣe nǹkan tó yẹ kó ṣe, ṣé gbogbo awuyewuye yìí máa jáde? Pẹ̀lú bí Igbi ṣe ó náwó nára, ó ná last card láti ṣètò bí àwọn bó ṣe máa gbé ọmọ fún kábíyèsí. Nǹkan bẹ béèyàn ti ẹ̀ lówó ẹ̀ ṣe bá ti ẹ̀ á ná síbi tó wà reasonable. Bẹ̀tì wá sọ pé bó bá òbú lẹ́sẹ̀ pé ìwọ àti kábíyèsí máa fà. Ó tiẹ̀ lérí léka pé kò sí anybody tó lè máa yiri ẹ̀ o. Wọ́n ní ṣe ló tún blame Naomi. Wọ́n ní ìṣọ́ tó sọ fún kábíyèsí pé ìgbà tí Naomi tó bí ọmọ tiẹ̀ ṣé paternity mélòó ni kábíyèsí ní kò ṣe? Ṣé sì torí tòun? Wọ́n á ní ìgbà tó di orí akáyìn tòun àkàrà wálé egun pé kólúkálukú kó fòkó ní ìṣù òun àti wọn. Òun dẹ̀ make sure pé kábíyèsí ló lọ ọmọ yẹn. Òun máa gbé ọmọ yẹn fún kábíyèsí by force by fire. Tí Ashley bá ti lè ṣe paternity, tí Tóbi náà bá ṣe paternity ló bá tán. Kán tó wá wọ́ okùn sóhun lọ́rùn pé kóun wá lọ ṣe paternity. Naomi tó dẹ̀ farawé
Naomi ti ó ti ju gbogbo ẹ̀ pátápátá tí ó ti juwọ́ ju ẹsẹ̀ fún kábíyèsí. Ọmọ yín ni ìgbà tó ló bí bẹ̀tà ó kò fún kábíyèsí pé kábíyèsí kan kéèkan tó bá bọ́ ṣe ń bímọ gan wọ́n ní hospital gan ni kábíyèsí tó ti ń ṣe gbogbo all investigation àti tàdé ni wọ́n ní verification ti tàdé ní káwọ̀ wọ́n ní àyíkò ló ń kà nítorí pé àwọn túláàsì tí wọ́n ò fẹ́ lọ ṣe tiwọn wọ́n ní àwọn ò ṣe tó bá ti sọ pé mélòó ni tàdé ní káwọ̀ ṣe kíákíá tàdé ní káwọ̀ wọ́n ti lọ gbé tàdé ní káwọ̀ ó ṣàǹṣe ó ṣe so kábíyèsí ti mọ ibi tí òun wà ń sìn wọ́n ní ọ̀rọ̀ àgbà bí ò ṣe lówùúrọ̀ bó bá pẹ́ títí á ṣe lọ́jọ́ alẹ́ bá parọ́ bọ̀ àgbà ní àtàlẹ́ bàbá wa ẹ ṣé gan-an ni wọ́n níbi tọmọdé bá gòkè tó bá sọ pé ó fẹ́ lọ wò nǹkan lókè tágbàlagbà tó wà lẹ̀ tó bá rí ọmọdé náà ló ń fẹ́ lu àpò owó òun máa tòun fẹ́ lọ wo kinní ọ̀hún wọ́n ní tó bá gòkè kò ní rí ìjìnlẹ̀ ni òwe àgbà ni dáàdi wa bàbá rọ́pò ẹ fi wú parí ẹ fi rìgì jóbi o àgbà yẹn àdálẹ̀ a máa rí yín bá ọ eré ikú kọjá bọ́ sínú ìyè kókókó 20 ọdún lénìí 30 ọdún lénìí ẹ lè kókókó lágbára Kristi Ọlọ́run alọ́rọ̀ ẹ̀mí lórúkọ tí bàbá tí ọmọ àti tí ẹ̀mí mọ́ kábíyèsí ọgbọ́n tí Ọlọ́run fún Sólómọ́nì ní ayé ìgbàanì òun ló máa ru kábíyèsí òun náà ni kábíyèsí náà yóò gbà Ọlọ́run á jẹ́ kí irú ọgbọ́n Sólómọ́nì yẹn kí kábíyèsí náà kó utilize tó rà ti gbàdúrà fún kábíyèsí ọgbọ́n ìmọ̀ àti òye tí ó fi kó gbogbo àwọn aráàlú jẹ́ sí rere kò ní wọ́n kábíyèsí in Jesus name amen ẹ ṣé gan yín èèyàn wa ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa bọ́ lọ́wọ́ adájọ́ ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi subscribe kẹ́ni bá mi fi tó kù sí comment section ẹ ṣé àbọ̀ lọ́wọ́ adájọ́ lórí wa Jésù Olúwa wa àmín.